téèyàn bá jáde láyé tó wà lọ jáde láyé ní muslim àgbákò tó ṣe kò sí àgbákò tó tó mọ́. tán bá sọ pé lágbájá ó ṣe orí burúkú, olórí burúkú ni àwọn tó bá kú sí inú ẹ̀sìn islam. ṣe é rí ẹ̀sìn islam ẹ̀sìn fún àwọn olórí burúkú ni. ó tún wá wà nú ẹ̀ wá ti wá mọ̀ pé àwọn olórí burúkú ló wà nú ẹ̀sìn yìí, ó tún wá gbọ́, ó tún wá lọ kú sínú orí burúkú yìí. orí burúkú ẹni yẹn ṣe orí burúkú láti ayé, ó dẹ̀ tún ṣe orí burúkú dọ̀run, torí pé ọlọ́run lódùmarè tó dá wa kò lẹ́sìn. ìwọ wá lọ darapọ̀ mọ́ ẹ̀sìn àwọn ẹni òfò, ẹ̀sìn àwọn olórí burúkú, torí àwọn olórí burúkú ni wọ́n kóra wọn pọ̀, ni wọ́n máa wà nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pè ní Islam. Allah kò kí ń ṣe ọlọ́run lódùmarè. àwọn ẹni òfò, àwọn olórí burúkú ẹ̀sìn Fúlàní, àwọn ni wọ́n ń ṣe ẹ̀sìn Islam, àwọn ni wọ́n ń tẹ̀lé Muhammadu. olórí burúkú táwọn ẹni òfò yìí ń tẹ̀lé gan, kí ni nǹkan tó sọ ní Quran chapter 46 Suratul Akaf verse 9? ó sọ pé èmi kì í ṣe àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́, èmi kò sì mọ nǹkan tí wọ́n máa ṣe fún mi àti ẹ̀yin olórí burúkú tẹ̀ ń tẹ̀lé mi. èmi kò tẹ̀lé kinní kan àyàfi ohun tí wọ́n fi ránṣẹ́ sí mi ní ìmísí, èmi kò sì jẹ́ kinní kan bí kò ṣe olùkìlọ̀ pọ́nbélé. olórí burúkú ìgan kò mọ ẹni tó ń fi nǹkan ránṣẹ́ sí. ṣé wàá rí i pé téèyàn bá fẹ́ ṣe orí burúkú á kàn lọ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe ẹ̀sìn Islam, torí pé Ọlọ́run lódùmarè ò lẹ́sìn. tọ́lọ́run bá lẹ́sìn ni bọ́ ṣe bí wa àtẹ́lẹ̀ ọwọ́ la bá là á mẹ́ni tó kọ́. bọ́ ṣe ń bí wa wọ́n á ti kọ ẹ̀sìn yẹn, wọ́n á ti kọ́ sí wa lọ́wọ́ pé ẹ̀sìn eléyìí ni kí wọ́n máa ṣe. ṣé wàá rí Islam àṣà àti ìṣe àwọn ọmọ lárúbáwá ni. Allah èrè lásán ni. Allah ò lè fún wàrà, ó lè dá wàrà nù, kò lágbára kankan. paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Allah kò kí ń ṣe Ọlọ́run lódùmarè, èrè inú kàbá ni. mo sọ yìí mo dúró, ó dìgbà. tó mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo ọmọ kóòtù òjìrè, mo kí wa pé àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá gbogbo wa àti gbogbo mùsùlùmí àgbáńláyé àti gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá pátápátá. mo kí gbogbo wa ní àárín nǹkan tó ń lọ lọ́wọ́ ẹ̀, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. àdàwọ̀ pé tá a bá dákẹ́, tá a bá ní ká máa wò, ká máa sọ̀rọ̀, àwọn nǹkan kan bẹ tó pé Alhaji Sikiru Ayinde Barrister of blessed memory wọ́n ní ikú lè ní ọ̀rọ̀ gbọ́dọ̀la, àmọ́ ikú èní tí ò bá jájọ ọ̀rọ̀ gbọ́dọ̀la ńkọ́. mi ò mọ nǹkan tó ń retí látọ̀dọ̀ mi nípa ọ̀rọ̀ yẹn. gbogbo yòówù tó bá lè máa retí, farabalẹ̀ kó gbọ́ mi. ẹ bá mi share fídíò yìí kó kálé kó ká oko. àkọ́kọ́ ń bẹ, Ọláyíwọlá Maruf lórúkọ mi. ìwọ tó bá ráyè máa lọ bá mi ṣe ìwádìí tó jẹ́ Maruf wá láti ènìyàn, that's your own problem. mùsùlùmí ni mi, kódà astaghfirullah, mùmínì ni mi. mo dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run mi tí mo ń sìn. Ọlọ́run mi mọ̀ mí, èmi náà mọ Ọlọ́run mi. now mo dẹ̀ ní ìdí àti ẹ̀rí tó dájú tí mo fi gbà pé Ọlọ́run mi lélẹ̀. ibi tí mo dẹ̀ wà ojú ọ̀nà ni. àǹfààní ò sí fún mi o láti challenge ẹnikẹ́ni pé a fẹ́ debate tàbí a fẹ́ máa, I don't need it, mi need it. bọ́ ọ̀rọ̀ mi ọ̀nà méjì ló pín sí. àkọ́kọ́ mo fẹ́ bẹ̀yìn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam fẹ́ bá wa sọ̀rọ̀. àkọ́kọ́ ẹ yẹra fún à ń fi àjọ ń sọ àwíjàre nípa ẹ̀sìn lórí social media. ẹ yẹra. Ọlọ́run ọba àlékè ọlá, òun ló ní ayé, òun ló dẹ̀ ní ọ̀run, ó dẹ̀ mọ̀ bó ṣe ṣètò ẹ̀. ẹyọ kan tí mo fi gbà fún àwọn tó ń sọ̀rọ̀ látòrí MS bàbá, ọba Solomon Àkànbí ọlọ́ba olówó Èkó àǹkọ, ni pé wọ́n ń pe Ọlọ́run jáde lílè tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé mùsùlùmí ni máa ń pe Ọlọ́run. wọ́n ní Allah ìlànà ò fẹ́ gbọ́. wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi ẹnu àbùkù lóríṣiríṣi, wọ́n fi ń kan Ọlọ́run Allah, wọ́n fi ń kan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. èmi ò ní argument kankan lórí ẹ̀. ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́ mi mo fẹ́ bá sọ̀rọ̀. àkọ́kọ́, ọmọ ọdún mẹ́ta tí ò bá rìn, díẹ̀ lọ́wọ́ ọmọ, púpọ̀ lọ́wọ́ òbí ẹ̀. ó dijọ́ tí ẹ bá tó padà
táwọn mùsùlùmí bá tó padà sórí àyà làkúndélẹ̀kún wàlíhẹ̀dín ká tó má ní crisis mọ́ lórílẹ̀ ní ilẹ̀ Yorùbá wa. Àkọ́kọ́, àwa kan wà tájọ jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn, àwa kan wà nílẹ̀ Yorùbá tó yẹ pé ọmọ ìyá ọmọ bàbá jọ ni wá, ṣùgbọ́n torí pé ẹ̀sìn ò pa wá pọ̀, ọmọ ìyá ẹ̀sìn wà, ọmọ ìyá bíbí wà, ọmọ ìyá alájọṣiṣẹ́pọ̀ wà. Ọlọ́run tó wá fi wá tira wa kì í ṣe pé Ọlọ́run yìí ò mọ nǹkan tó ń ṣe. Now, ọjọ́ ti pẹ́, àwọn kankan bẹ ṣe rí ẹjọ́ kìí ṣe tẹni káwọn mọ̀ dá o, tó bá wù ẹ́ o lè sọ tó bá wù ẹ́ fún mi o. Kálukú ló ní fóònù ẹ̀, kálukú ló dẹ̀ lọ́wọ́ tó fi ń type, tó bá wù ẹ́ o lè kọ sórí sábẹ́ comment, wàhálà ti ẹ nìyẹn. Ṣé ráwọn pípù yìí, ẹ jẹ́ ká yọ̀ǹda wọn, ẹ jẹ́ ká fi àwọn èèyàn yìí sílẹ̀, pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ ká kúrò níbi ìpè wọ́n ní orúkọ kórúkọ. Ẹ jẹ́ ká kúrò nípa ìmáa gbé wọn ṣépè tàbí ìmáa bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ kí mùsùlùmí ṣe wáàsí nínú mọ́ṣáláṣí. Ẹni tó bá ń kírun, ẹ̀sìn Islam èsì ẹ̀sìn tó ń bẹ̀yàn wá ṣe. Ẹ̀sìn Islam èsì ẹ̀sìn tó gbọ́dọ̀ force èèyàn láti wá ṣe. So ẹni tó bá wù ni ẹ jẹ́ kó ṣe Islam. Ẹni tó bá mọ̀ pé yes, wọ́n lè bí ẹ sínú Islam, àfà lè bí ọ, aláàjì lè bí ọ, ìwọ gangan fúnra rẹ tó bá ti dàgbà ní stage kan, ó láti ronú ara rẹ, ṣébi tí mo wà sójú ọ̀nà ni. Ó wá lè jẹ́ mùsùlùmí kó tún wá padà jókòó kó tún ronú ara rẹ pé ṣébi tí mo wà sójú ọ̀nà ni. Tí ẹ bá ń sójú ọ̀nà, ibi tó bá ti rò pọ̀ náà wà, gbàbẹ̀ lọ. Mi rò pé sì fàjà. Èmi nísìn, èmi ni mo mọ ìdí àti túmọ̀ tí mo fi jẹ́ mùsùlùmí. Mo dẹ̀ máa ń gbà ládùúrà pé Ọlọ́run o, gbogbo ọjọ́ yòówù tó bá yọ ẹsẹ̀ mi kúrò ní Islam, kúkú gbẹ̀mí mi kí títàn ó dé. Salamu alaikum. Bó ṣe wá ń dá èmi lójú lọ́dọ̀ tèmi, iná ní ti kálukú tó gbé dání, iná ló ń dá lójú. Wíwá jẹ́ ẹlẹ́sìn Islam mi kò pé kí n má bá Kristẹni ṣe, kò pé kí n má bá mùsùlùmí ṣe. Mi ò dẹ̀ ní láti máa wá àyà kan kiri tó báàkì ẹ̀ tàbí tó disagree láti bá wọn ṣe. Mi ní láti máa wá àyà yẹn kiri, kò sí tí mo fẹ́ fa àyà yẹn sí. Tèmi ni wípé Ọlọ́run tó dá gbogbo wa, òun ló mọ ìdí tó fi dá wa. Politics dẹ̀ wà ń bẹ̀, torí pé tí politics ò bá ní sí ń bẹ̀, now sin ìgbà tí mo sọ́rí láti lo President Bola Ahmed Tinubu láti lò wọ́n fún àpẹẹrẹ. Nígbà tí wọ́n wọlé gẹ́gẹ́ bí APC tó fi wọlé, ìgbà tó fẹ́ máa yan àwọn appointment post, kí ló tàn lọ mú nínú PDP, kí ló dé tí wọ́n lọ mú nínú Labour Party tó jẹ́ pé nínú APC ni wọ́n ti mú. That is level of politics táyé nìyẹn. Àwọn ẹgbẹ́ APC náà máa mú, náà máa fi sí post tó wù wọ́n. So ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ọlọ́run ò ní torí pé káwọn mùsùlùmí lè mọ̀ pé ojú ọ̀nà ni wọ́n wà kó wá jẹ́ pé mùsùlùmí nìkan ló lówó láyé. Ọlọ́run ò dẹ̀ ní torí pé Kristẹni ló wà lójú ọ̀nà kó wá ní mùsùlùmí nìkan ni ó máa kú. Ọlọ́run ò dẹ̀ ní sọ pé òkè, àwọn tí mo gbà lẹ́rú àwọn làwọn oníṣẹ̀ṣe, ó wá ní àwọn nìkan máa lówó. Gbogbo tọ́lọ́run ṣe fún ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ó dọ́gba láyé. So bí ó bá wá ṣe lọ́run, Allahu alam, Ọlọ́run ló nímọ̀ nípa rẹ̀. So tẹ́dà kan bá wá ń pín tí ń gé tí ń wọ̀n, wàhálà tí ẹ ní ẹ kàn máa tara àwọn ọ̀rọ̀ yìí, ẹ mọ̀ tara rẹ̀ lóko Ọlọ́run ni. Lẹ́yìn pé kẹfà àwọn pípò yìí sílẹ̀. Inú nǹkan tẹ́ fi kọ́kọ́ fi wọ́n sílẹ̀, àdúrà kan tí mùsùlùmí ń ṣe tí ò lè gbà, ẹ má jà ṣe mọ́. Ọlọ́run pa náà dẹ́bọ̀ rẹ̀. Wọ́n ti ṣe látàrí àná Muhammad sallallahu alayhi wa sallam. Àwa náà wàá tún gbọ́jú bá àwọn ṣe ìfàdébọ̀lẹ̀. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò kì í ṣe múmìnì tó yẹ pé òun gangan fúnra rẹ̀
ìṣesí ẹ̀ ó ju tàwọn tí wọ́n jókòó ti ẹbọ yìí lọ. sẹ̀mí aláwa ní àmì ìdá ọlọ́run bá nìkan ní lọ́mọ tí ń ṣètò. mo believe pé tó bá di stage kan tí àwọn pípù yìí Yorùbá ní ìgbà tí abanijẹ́ bá dẹ́kun àti bàyànjẹ́ ìgbà náà látó bàjẹ́. then àwọn pípù yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í ṣe oníṣẹ̀ṣe. ok ṣé ọba Solomon lẹ́fẹ́ pẹ̀lú oníṣẹ̀ṣe fún mi? inú mi dùn pé brother mi ta lọ́lọ́run wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ọba Solomon. ọba Solomon gangan ò dẹ̀ declare ara wọn gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. ọba Solomon ò declare ara wọn gẹ́gẹ́ bí kristẹni. so tábà rẹ nìkan tábà rí mùsùlùmí kan tó bá wà ń gbéra ẹ̀ lọ sọ́dọ̀ ọba Solomon tó wá lọ ṣe debation tó lọ debate pé kìnìkan bí ìgbà tí mùsùlùmí náà mọ nǹkan tó ń ṣe ni. tí o ti tó gbé lọ́wọ́ bá ti dá ẹ lójú ṣo fẹ́ confuse wọn ni pé kan wá ṣe. ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ṣẹ̀sìn tó yẹ pé kì í ṣẹ̀sìn ló ń ṣe tí ó jẹ ní wá. so tó bá dẹ̀ ti wà ń bì kan títí rí nǹkan jẹ likewise ní sí kí èèyàn kan kó jẹ́ mùsùlùmí kó wá sick kó ti wá gbé káàkiri kó wá land sí church kó wá wà fortunate kó rí wòsàn bẹ́ẹ̀ tí wọ́n máa difficult kẹ́ tó sọ fún ẹni bẹ́ẹ̀ pé kó padà sínú ẹ̀sìn tó ti kúrò. so ọlọ́run ló mọ̀ bó ṣe ṣètò ayé òun ló dẹ̀ mọ̀ bó ṣe ṣètò bí kálukú ó ṣe máa rìnrìn àjò rẹ̀. so ọ̀pọ̀lọpọ̀ tí máa rí ọ̀pọ̀lọpọ̀ àfà tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ń wá sórí social media tó ń ṣe debate tó ń argue lórí ẹ̀sìn èmi ò kì í rí bí ojúlówó mùsùlùmí o. so ti bẹ́ẹ̀ náà ni oníṣẹ̀ṣe ti máa rí tó ń wá sórí social media tó wá ń debate mo believe pariwo lásán ní ìpapò kì í ṣe oníṣẹ̀ṣe. àwa náà láwọn oníṣẹ̀ṣe tá a bá ṣe tá a jọ ń ṣe tí kì í ṣe bá ń bẹ̀ wọ́n níṣẹ́ o kì í dẹ̀ sí pé àwọn náà ń ṣàtúnjúbọ̀ lọ́dọ̀ wa but a jọ ń ṣe débi wípé a jọ ń ṣe ọ̀rẹ́ táwọn àjọṣepọ̀ tó dánmọ́rán tó dẹ̀ wà láàrin wa. brother mi Eré Fọlámi babaláwo ni olólùfẹ́ mi dáadáa ni tá a jọ ń ṣe débi pé nígbà tí mò ń sọjọ́ bí mi wọ́n wà nínú ẹni tó fún mi ní gift. same thing Fáníyì Fádàrè nílùú Ìṣẹ̀yìn. kì í ṣe pé torí pé mo súnmọ́ wọn ẹ lè bá àwọn ènìyàn lórí social media kẹ́ máa rí kán máa argue lórí religion. back to jẹ́ káyéfá àwọn yọ̀yẹ̀ ààrẹ nílùú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ lọ èèyàn mélòó ni mo fẹ́ kà wọ́n ló ń kà tá a jọ ń ṣe tá a mọ̀ pé yes àwọn eléyìí ojúlówó oníṣẹ̀ṣe ni wọ́n tí wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n gbé dání. ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí ẹnìkan tó fi ẹ̀sìn tiẹ̀ lẹ̀ tó jáde kúrò nú ẹ̀sìn ẹ̀ tó wá jáde lọ nú ẹ̀sìn ẹlẹ́sìn tí wọ́n ẹni tó bòkú sùn ẹni tó bọ́ ọmọ ọdún mẹ́fà sùn ẹni tó bá kìíní kan sùn I thank God alhamdulillah kò sí nǹkan kan tẹ́ ẹ lè sọ fún wa nípa àná Muhammad táàfin ní sàṣàlátù fún mọ́ èmi nìyẹn. ẹlẹ́lẹ́kejì mùsùlùmí kankan ò lè jáde kó sọ pé òun ń sin ànábì kò sí mùsùlùmí tó lè jáde tó lóun lè sin ànábì alhamdulillah. ẹlẹ́lẹ́kẹta ni pé eré sìgìdì tẹ́ ń pè ní Allah èrò pé dé mọ́ṣáláṣí kan kẹ́ ẹ bá rí èèyàn kan ò wá lè fi bú mi wípé èrè ni mò ń jọ́sìn fún kí wọ́n á agree tàbí kó máa bí mi nínú so kò lè bí mi nínú náà torí pé mo mẹ́ni tí mò ń sìn mo dẹ̀ mẹ́ni ẹni tí mò ń sìn dẹ̀ mọ̀ pé òun ni mo gbójúlé òun ni mo gbọ́kànlé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. sótọ́ ẹ jẹ́ á make a peace ẹ má jẹ́ á fi orí social media ṣe ìpàdé ìjà ẹ̀sìn. ọmọ Yorùbá jọ ní gbogbo wa bó bá ṣe yé kálukú ìní kò sin Ọlọ́run rẹ̀. èmi ò bẹ́ ẹnì kankan nínú àwọn tí wọ́n pera wọn ní oníṣẹ̀ṣe. mo ṣe gbà pé ojúlówó oníṣẹ̀ṣe wà ojúlówó aláṣìṣe wà bẹ́ẹ̀ ni bó ṣe wà ní Lèkì náà ló wà ní Gbàǹjà. ojúlówó mùsùlùmí wà ojúlówó mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ àwọn náà wà. so tó bá ti ń lọ sí mùsùlùmí lórí social media kì í ṣe pé ariwo tó ń pa lọ́lọ́run fẹ́ wò ọkàn rẹ̀ yìí lọ́lọ́run fẹ́ wò ọkàn tó ló fi ń sin ẹ̀sìn yẹn ìní Ọlọ́run fẹ́ wò. so tó o bá ti ní
ìgbàgbọ́ nínú ọkàn rẹ. Mùsùlùmí kọ́kọ́ nígbàgbọ́ lórí àníyàn. Irú àníyàn wo lo ní? So ìmọ̀ jẹ́ mùsùlùmí kó o mọ̀ jẹ́ múmìnì ló lè máa mú ẹ kéèyàn kan bá ẹ sọ̀rọ̀ kó sọ wóróworó kan kó kàn fi tàn ẹ́ jẹ. Mo rọ gbogbo bó ti sọ̀rọ̀ yìí láì mọye ìgbà tọ́rọ̀ ò tí ì le tó báyìí tí social media ò tí ì di tajà tẹran báyìí wípé gbogbo àwọn orin burúkú tí máa ń ṣáájú ọ̀tẹ̀ tí ó padà di wàhálà. Ìjó tí mo jó ijó Jésù ní Èdùmàrè mọ̀jẹ̀ sọ̀dírùkẹ̀ níwájú Ifá, kí ló kàn pẹ̀lú Ifá? Sọ̀dírùkẹ̀ ibi tó bá wà. Àìkúrìyáàní ní màá kà lórí gbogbo tí mo ní ìwé mímọ́ tó ju Báíbù lọ. Kílódé? Ọlọ́run tó ní ètò ayé ó mọ̀ bó ṣe ṣe. Ẹ fà àwọn pípù yìí sílẹ̀, ẹ jẹ́ kálukú máa ṣe tiẹ̀. Ẹ̀sìn òsì ní mọ́kà mo lè lọ máa sọ ṣàkíṣẹ́jì káàrò máa sánsán lédi wọlé. Àrà tó bá wò ní ọfà sọdá ṣe dandan ni kò fi mọ́kà kọ. Kálukú wà á rí bí mójútó ẹ̀sìn tiẹ̀ tó gbé dání mọ́. Yàtọ̀ fáwọn tó ń fi ṣe content tó ń fi ń jẹun. Ẹ mọ̀ pé àwọn kan wà tó pé gbogbo àwọn tẹ́ ń bá fa yìí content lọ́pọ̀lọpọ̀ ń ṣe náà. Àwọn ṣe content wọ́n fi ń jẹun ni. Ibi content náà ti ń jẹun. Ọmọ mùsùlùmí mo bẹ̀ yín, ẹ̀yin ọmọ mùmínì òdodo mo bẹ̀ yín, tẹ́ ẹ bá ti wà lórí social media ẹ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra yín lórí ẹ̀sìn yín. Torí pé àwa kan wà tára wa ò ní gbà gbogbo táwọn people yìí ń sọ, but a ti wo level of exposure wọn, so I need láti máa ṣẹ̀ṣẹ̀ máa tẹ́wọ́ pẹ́tẹ́ lórí ọ̀rọ̀ wọn. Ẹ jẹ́ kó fi tiwọn ṣe tiwọn. Àwọn tẹ́ ń bá fa yìí ó yẹ kẹ́ mọ̀ wípé wọ́n ní mission, torí wípé wọ́n ń sọ àwọn nǹkan kéékèèké kan wọ́n wá ń sọ di ńlá. Gbogbo àná dẹ̀ ti mọ̀ pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó ti jáde sẹ́ni wọ́n padà dá ìjọ sílẹ̀. Àwọn pípì náà máa padà ní ìjọ tiwọn. Tí pé wọ́n ò ní ṣe mùsùlùmí, wọ́n ò ní ṣe kìrìsìtẹ́nì, wọ́n ò dẹ̀ ní ṣe ẹ̀sìn àbáláyé, wọ́n ò ní ṣe mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n á kàn dá dúró torí pé mo ti pàdé ọmọ ìjọ wọn kan rí tó ti sọ fún mi wípé tó bá fẹ́ sìn lẹ́yìn pé kó o sin orí rẹ nìkan, pé kó o sin orí rẹ yìí o nìkan ni kó o sìn. Má sìn Ifá, má sìn ànábì, má sìn Ọlọ́run, má sìn Jésù, má sìn kankan, má sìn nígbàgbọ́ nínú gbogbo ìwé yẹn. Orí ẹ nìkan ni kó o sìn. Ṣé àìmọ́ ìgbà tó bá Solomon ti ní àwọn tán tí wọ́n wọlé bí láì kìrìsìtẹ́nì, ṣùgbọ́n tó di stage kan wọ́n ní Ọbàtálá làwọn ń ṣe, ṣùgbọ́n tó di time kan wọ́n láwọn ń sin Èṣù. So wọ́n lè sọ pàtó ibi tí wọ́n wà. So why not? Gbogbo ọmọ mùsùlùmí tẹ́ bá láǹfààní àti rí fídíò mi yìí, argument lórí social media ẹ̀jẹ̀ àpàtẹ. Ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ mùsùlùmí ẹgbẹ́ wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa bá àwọn mùmínì ẹgbẹ́ wa sọ̀rọ̀. Àwọn sáwọ́ sọ̀gbẹ̀rẹ̀, àwọn ẹsẹ̀ kan rúkú ẹsẹ̀ kan ọ̀dà. Tí wọ́n bá lẹ́nìkan ń bọ oòrùn ẹnìkan ń bọ iná nínú Islam, mo gbà ó. Tọ́rọ̀pọ̀lọpọ̀ ń lọ mọ́ṣáláṣí torí pé ó ń lọ chájì fóònù ni, kò lọ torí pé ó fẹ́ lọ sí lọ́hùn rẹ̀. Mọ́ọ̀sì mi wà mọ́bọ̀lájẹ́ lọ́yọ̀ọ́ tí mo ti máa ń kírun. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì máa ń lu ọnú mọ́ṣáláṣí wa torí pé wọ́n fẹ́ chájì fún un. Wọ́n á sì fi fóònù lẹ́tàn wọ́n á lè lọ jókòó síta. Mi ò rò pé a lé wọn rí, kí la fẹ́ lé wọn fún? Ẹni tó pe àwọn èèyàn sẹ́sìn ó ní ìlànà tó fi pè wọ́n sẹ́sìn náà. Ó ní ìlànà tó fi pè wọ́n sẹ́sìn. MS Baba, ẹ ṣe tó bá wù yín. OYO on your own,
so èmi gbà pé ẹ gbà pé Ọlọ́run wà, ẹ bá pè ní Ọlọ́run, ẹ bá pè ní Olódùmarè, a gbà pé èdè Yorùbá ìlàjọ fi ń pè. So tá a bá fẹ́ sọ pé ojúlówó wo lójúlówó Yorùbá nínú tá à ń sọ yìí, òun náà ni Elédùmarè, Ọlọ́run Elédùmarè. So tá a bá sọ nípa Allah àti pèdè Lárúbáwá ni. So tó bá yẹ pèdè yẹn lẹ fẹ́ gbọ́ nígbà tí ó kàn yín, ẹ̀yin ti kúrò ń bẹ̀, ẹ ti kúrò ń bẹ̀ nìyẹn. Tẹ bá wá gbìyànjú, tẹ bá fẹ́ máa múyàn kúrò mẹ́, ẹ máa mẹ́ni tẹ bá rí mú, ẹ máa mú ẹni tẹ bá rí mú. Ṣùgbọ́n dọ̀la ọ̀sẹ̀, di ọ̀la ọ̀sẹ̀, èmi mọ̀ pé Ọlọ́run tó ní ẹ̀sìn ẹ̀ kò ní jẹ́ kí Islam wó. Ẹ̀yin lè máa rò bẹ́ẹ̀. Mo ti rí fídíò yìí kò tẹ́ ní nǹkan tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ wípé torí wọ́n ti nígbàgbọ́ pé population Islam ti pọ̀ pé so majority bó ṣe jẹ́ majority yẹn wọ́n lè máa debate pé nǹkan báyìí láwọn fẹ́ tí nǹkan yẹn tí gọ́ọ̀mẹ̀ntì á dẹ̀ ṣe pé but ẹ fẹ́ gbìyànjú láti sọ the minority. Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Anyway, Allahu alam. Nǹkan tó bá láṣìírí ló máa tú. Islam ò ní àṣírí kankan tó fẹ́ tú nítorí pé òpó márùn-ún ló pẹ́sìn Islam. We have 5 pillars in Islam. The first is Iman, second is Salat, the third is Az-Zakat, Ramadan and Hajj al-Bait. Iman is that as I'm a Muslim now, mo ṣe jẹ́ ọmọ Mùsùlùmí, gbogbo nǹkan tó bá dé bá mi nílé ayé pátápátá mi ò gbọ́dọ̀ ní lọ́kàn pé ní bọ̀dì kankan ló ń ṣe mí àfi Ọlọ́run ọba, kí n gbà pé ọ̀dọ̀ Ọlọ́run ọba ńlá ló ti wá. Òun nìdí túrú wa táwọn ò fi lè dédi nǹkan tẹ́ ń pè wá sí pé ká wá ṣe Auzubillahi. Lẹ́yìn yẹn wá ní asọ́láàt, ìrun wákàtí 5 ojoojúmọ́, òun náà ló fi jẹ́ kán mọ̀ pé gèfèrí lẹ́yìn Mùsùlùmí làwà. Kó tó àtúnkan zakat ní yíyọ, pé ká máa san ìdámẹ́wàá owó yìí tí ò dẹ̀ pọn dandan fẹ́ni tí ò bá ní. Kódà tí owó ẹ̀ tó bá jólówó gan tó bá ṣì ń gba lóhùn, Islam sọ pé kò tọ́ sí ẹ̀, ò tí ì lówó gbà tẹ́ pé ó ṣì ń gba lóhùn. Lẹ́yìn náà ni Ramadan, tọ́lọ́run tún wá fi kọ́ máa sí pé ìwọ tó o bá ní agbára àbójá àgbàlagbà àbálàáfíà rẹ ò tó má gbà. Kẹ́ lè mọ̀ pé Islam ẹ̀sìn tó rọrùn ni, tí ò múnira dání, ẹ̀sìn rọrùn ní Islam. Èyí tó wá dàbí rẹ̀ tó ń wu gbogbo wa ní Mẹ́kà lílọ, that is Ramadan. Kò pa dandan tí èèyàn ò bá ní owó lọ́wọ́, kò dẹ̀ ní kéèyàn máa wà àlìjẹ́nà, kò dẹ̀ ní kéèyàn máa jẹni Ọlọ́run. Àníyàn ẹ̀ bó ṣe sin Ọlọ́run ẹ̀ sí àti tó bá ṣe tẹ̀ láṣẹ Ọlọ́run kò dẹ̀ rójú rere àtànù rẹ̀, òun ló máa gbé déwájú ẹ̀. So tó bá ní àlàáfíà gan, tó bá lówó lọ́wọ́ tó dẹ̀ lálàáfíà, Mẹ́kà ò sí fún ẹ. Kẹ́ lè mọ̀ pé kó lè mọ̀ pé kò sí àṣírí nínú Islam, ìrọ̀rùn ní gbogbo ẹ̀ ló bá dé. Kò sí àṣírí Islam kankan tó lè tú. Fún debate àná, ó dà pé torí ẹ̀ ló jẹ́ kó comment, I don't know. Ní ó lọ ṣe lọ́dọ̀ King Solomon. King Solomon gangan kò yàtọ̀ sóníṣẹ̀ṣe, is more or less like oníṣẹ̀ṣe fún rẹ̀. Sọ̀rọ̀ bẹ́ẹ̀, ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin ò lè jọ wá lójú. Wọ́n ní kẹ́ sọ̀rọ̀ wípé ká padà sílé, ká padà sí ẹ̀sìn àwọn baba ńlá kù wa. Ókè, àwa ti múra, aláfẹ́ padà. Àwa ní pé ká ṣe kí gbogbo wa ká pàdé ní page King Solomon so that nǹkan tẹ́ fẹ́ ká máa wá ṣe nílé o. Kí ni ó ń ṣẹlẹ̀ nílé àwọn bàbá wa? A ti fẹ́ wá, a fẹ́ wá gbọ́. Ìgbà tá a débẹ̀, SS bàbá àtolòṣe Èkó, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kàntàkàntàn rádaràdá lẹ́nu. Ọ̀rọ̀ ànábì tí ò ń ṣe bàbá yín Ọ̀rúnmìlà tí ó dẹ̀ ṣe ìyá yín bàbá yín Ṣàngó, ọ̀rọ̀ ànábì tó jọ ọmọ Saudi náà tẹnumọ́. Ànábì dudis, ànábì dùdà. Ṣé yẹn ni nǹkan tí a wá ṣe? Ànábì dẹ̀ ni kò ṣe bínú, Ọlọ́run ló ṣe bó ṣe ṣe. Kí ló dé tá máa bínú ẹ̀? Ṣùgbọ́n torí pé ó ti wà lára yín gẹ́gẹ́ bí ibi tẹ́ ti wá, ẹ lè ṣe kẹ́ má ṣe lára ẹ̀ tún ṣe lára ànábì tó jókòó ọ̀run. Gbogbo question tó ń bí pé ó fẹ́ Aisha lọ́mọ 6 years. Ṣé nínú làákàyè tiẹ̀ gangan fún ààrẹ tí wò bá ẹni tó bá ń jókòó nù?
ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lọ́dún mẹ́fà ṣó lè rántí tó ṣẹlẹ̀ sí wọ gangan ní ọmọ ọdún mẹ́fà ṣó lè rántí mo mọ̀ pé wàá sọ pé ò lè rántí nítorí àbòsí tó fẹ́ ṣe ò lè rántí so báwa ni Aisha ṣe máa kọ́lẹ̀ pé ọmọ ọdún mẹ́fà lànà bíi ti fẹ́ ó ń ṣẹlẹ̀ gangan nílẹ̀ Yorùbá tí wọ́n bá bí ọmọ lẹ́ni tó bá jóbìnrin lọ sí àwọn lókè lọ sínú àwọn oko àti níbòmí gan tó ti dìgboro kó lọ bèrè history ilẹ̀ Yorùbá tí wọ́n bá bí ọmọ kékeré tó bá jóbìnrin ọ̀rẹ́ bàbá àbínú aládùúgbò kan tó bá rí i pé òun bá fẹ́ràn ìdílé yẹn wọ́n á dẹ̀ lọ bẹ̀ pé ọmọ tán bí yẹn kan fáwọn ọkọ tí wọ́n fi ọmọ yẹn fún á máa lọ bẹ̀ á máa lọ ṣiṣẹ́ ó lè máa lọ bá wọn dáko ó lè máa lọ bá wọn ṣe gbogbo nǹkan á máa lọ bá wọn ṣiṣẹ́ á máa lọ tọ́jú ọmọ yẹn ọmọ yìí dẹ̀ sì kéré títí tó bá ti wá dé àwọn èjì kan bóyá ọmọ yẹn wà bóyá bíi 11 years tó bá di pé 12 years tó bá di pé 13 years kó tó di pé ọkùnrin mi á máa di pé náà máa lè mú ọkùnrin àti máa dọ́gbọ́n yọjú díẹ̀díẹ̀ so nílẹ̀ Yorùbá nìyẹn tí ò ń ṣe Saudi torí pé wọ́n múra kankan níbẹ̀ ṣé dìbẹ́tì ní àbábòsí ìyẹn ò ń ṣe dìbẹ́tì wọ́n wá láti wá tánìṣì méjì Islam ní ìtí òdẹ̀ lè ṣẹlẹ̀ because dìbẹ́tì wà fún pé ní kí ẹni àkọ́kọ́ ó béèrè ọ̀rọ̀ kẹ́nì kejì ó béèrè ọ̀rọ̀ ss bàbá àtolòṣèkó wọn láwọn ò fẹ́ ìbéèrè àwọn ò fẹ́ káwọ́ ó béèrè ọ̀rọ̀ èmi yìí gangan anábì yìí dẹni tá ń bínú yìí Ọlọ́run gangan fún rẹ̀ ló ṣàpọ́nlé ànábì àwakọ́ ó ní iná láhà wa malaikata yusalluna ala nabi ya ayyuhal ladzina amanu sallu alayhi wa sallim taslima òun ló wù tó ṣe bẹ́ẹ̀ ó ní ká tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún un torí òun gangan ṣèkẹ́ òun ṣègẹ̀ fún ànábì Muhammad kí ló wá ń bí yín nínú ẹ fọ̀rọ̀ ànábì sílẹ̀ ẹ fi ọ̀rọ̀ ànábì ẹ fi sílẹ̀ sallallahu alayhi wa sallam ẹ fọ̀rọ̀ ànábì Muhammad sílẹ̀ ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ tilẹ̀ bàbá wa tẹ̀ ní ká padà sí àṣírí Islam ò lè tú torí Islam ò láṣìírí ó ti jẹ́ kó yé wa pé gbogbo tó wá dé bá wa ipe pátá lọ́dọ̀ wọn lọ́hùn ló ti wá ànábì jí màlúù ànábì ṣègbè ànábì ṣàwọ̀ ẹ fi ànábì sílẹ̀ ẹ sọ̀rọ̀ ilẹ̀ bàbá tiwa ká lè understand ibi tí a ti ń bọ̀ nílẹ̀ Yorùbá ká dẹ̀ mọ̀ bí tá fẹ́ padà sí èmi wá wo gbogbo ẹ̀ pátápátá èmi ò rí kókó kankan níbi àkọ́kọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe gẹ́gẹ́ ẹ̀ kí ṣàwòkọ́ṣe dáadáa ọ̀rọ̀ ẹnu yóò dáa you talk about private parts ẹ máa sọ̀rọ̀ abẹ́ obìnrin abẹ́ ọkùnrin gbáyà pẹ̀lú gbogbo ẹnu yẹn ní sẹ́nukù rárá ẹ̀dẹ̀ ń pera yín ní role model Yorùbá ṣé yẹn gbọ́dọ̀ tẹ̀lẹ́sẹ̀ rú yín ẹ̀yin gangan ní òwe kan tí Yorùbá sọ pé ní onílù ò ní fẹ́ ó tú abánigbé ní ṣe bẹ́ẹ̀ ẹ̀yin yìí túlùtúlù ọmọ àlẹ́ dání nítorí ọ̀rọ̀ ẹnu yóò dáa ẹ máa sọ̀rọ̀ anyhow ẹni kinní kan ẹ máa sọ̀rọ̀ abẹ́ ẹ máa sọ̀rọ̀ ọyàn ẹ máa sọ̀rọ̀ pátì ara àwọn èèyàn tọ́lọ́run fi pamọ́ láṣìírí ẹ máa tú síta you people are so useless ẹ ní máa ń ọ̀rọ̀ sísọ ẹ máa sọ̀rọ̀ anyhow you talk anyhow ẹ fi ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ẹ fi ti Ṣàngó ẹ fi t'Ọ̀ṣun sílẹ̀ ṣiṣẹ́ yẹn make sense létí ẹ̀ mọ́tò tí o tẹ̀ tún ṣe pé tuntun bóyá bíi lẹ́sọ̀ọ̀sì ẹ pé tuntun náà gbé kalẹ̀ ọ̀tọ̀ ni a máa forí balẹ̀ fún ẹ lọ mú ẹ́ńjì mọ́tò tí ò dá mọ́ ẹ lọ gbé níbì kan ẹ wá gbé sílẹ̀ ẹ rí oògùn sí lábẹ́ you are not a good example ìṣẹ̀ṣe ẹ jẹ́ kí n sọ fún yín ẹ lọ gbé yẹn sílẹ̀ ẹ ń ta pé ẹ rí oògùn mọ́ ẹ fi àfọ̀ṣẹ sí i ẹ máa sọ pé gbàna pé òun lọ́lọ́run yín tẹ̀ǹtẹ̀ rí bá fún kán máa bọ́ ẹ ti ya wèrè ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kejì Ọ̀ṣun fàárẹ̀ wọ́n ní àgàn ni obìnrin tó wà nílé ayé kò bímọ ó dẹ̀ lágbára wọ́n wá fọmọ bù so ìgbà tán fọmọ bù di nẹ́sìn ni pé kò lè bínú lóyún kó bínú bímọ ó wá bínú lọ dòdò ẹ̀ ń lọ bọ̀ yẹn ẹni tí ò rọmọ fún rẹ̀ ẹ̀yin ní pọ́n fún yín lọ́mọ ẹ̀ nílàkàì ọpọlọ yín kúrú àbí Ṣàngó inú history Ṣàngó tá a gbọ́ wọ́n ló bá yẹn sùn lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó rẹ́pù màmá ẹ̀ ìtìjú ìgbà táṣìírí ẹ̀ tú ó wá lọ pokùnso ẹ̀yin wá sọ pé ó pokùnso so ẹ fẹ́ ká sàn yẹn di bàbá ká bẹ̀rẹ̀ sí ní gbé gẹ̀gẹ̀ aburú yín ó ti pọ̀ jù ẹ ní aburú púpọ̀ ní ìsìn tẹ́ bá fẹ́ sọ bóyá ń ṣe fídíò yìí tẹ́ bá máa jáde ní ìsìn tẹ́ fẹ́ fọ́n bu ẹ lè ní ẹ ní àṣàsí ẹ lóògùn kan tẹ́ máa gbé jáde ẹ explain lórí ọ̀rọ̀ tí mo sọ tán yìí pé àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta Ṣàngó Ọ̀ṣun àti ẹlẹ́kẹta wọn yìí kí ni nǹkan tó wà behind gbogbo wa tán wù wáyé tí Ṣàngó ṣe máa rèpù yẹ ẹ so ẹ rí yẹn sọ pa ẹ àfọ̀rọ̀ ànábì ní problem tẹni ẹ̀yin oníṣẹ̀ṣe
ṣẹ́yìn gangan jẹ́ good example ẹ̀yin bad example èdè tàdé ń wò ọlọ́run Allah àwọn haúsá náà máa ń pa ọlọ́run ní Allah lárúbáwá ní Allah yorùbá ní ọlọ́run olódùmarè ìgbò ní Chineke tágbà ní sòkò so òyìnbó ní Lord God ẹ̀yin tá ẹ̀ jẹ́ nǹkan kan ní nàìjíríà gan ẹ̀ jẹ́ nǹkan kan ẹ̀rí yẹ muslim tó ní láárí ni gbogbo àwọn èèyàn lálálálá lókè lókè ní gbogbo ibikíbi mùsùlùmí ni wọ́n ẹ̀ ń wọ díẹ̀ wá ẹ̀ wá ń sọ̀rọ̀ pé ká wá ṣorí burúkú tẹ̀ ń ṣe no kò lè possible islam ò láṣẹ débi tó máa tú ká kírun ká gbàwẹ̀ ká yọ zaka ká lọ sí mẹ́ka ká dẹ̀ ní hímọ́nì lọ́tọ́ lọ sọ pé ní ká wá ṣe nínú islam ká dẹ̀ gbà pòun lọ́lọ́run ká dẹ̀ gbà fòjíṣẹ́ tó rán sí wa kò ń ṣe pé ní ká kírun tán ká ṣe máa lọ wọlé bá fa kan so kí wá láṣìírí islam tó tú mójútó ẹ̀sìn ẹ̀ wá ṣàlàyé ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ àwọn ilẹ̀ bàbá wa tẹ́ ní àpadà sí kò ń ṣẹjọ́ wẹ́wẹ́ tẹ́ ń rò pásìrì yín tú ọ̀dẹ̀.